Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Wọ́n ní palace ti scatter o. Wọ́n nítorí Kábíyèsí ti ń prepare láti gbé Laide Badmus wá sínú palace o. Ẹ̀yin èèyàn lé gist tèmi ni o. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell. My name is Mashallah. I normally speak Yoruba on my channel. And to my whole subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Ẹ̀yin èèyàn lé. Gist tèmi ni pé Kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ láti gbé Láídé wá sínú palace. Allegedly bá ṣe gbọ́, wọ́n ní pé Mariam ó ké lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé ẹni tí wọ́n ti jọ ṣọ̀rẹ́ rí ni Kábíyèsí fẹ́ gbé wá sínú palace. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní Ashley òun ni ó sọ fún Kábíyèsí kí Kábíyèsí fẹ́ Láìdé nítorí wípé Mariam ló sọ fún Kábíyèsí kí Kábíyèsí fẹ́ Elizabeth nítorí pé ó fẹ́ pẹ́pẹ́ Queen Naomi, ó fẹ́ fi ojú Queen Naomi gbolẹ̀. Ó ti mọ̀ pé wọ́n ní bó ṣe sọ wípé ó ti mọ̀ pé tí Elizabeth bá ti wá sí palace, Queen Naomi ò ní padà wá sí palace. Wọ́n ní nǹkan tó ṣe ní kí Kábíyèsí fẹ́ Elizabeth nìyẹn. Wọ́n ní but right now wọ́n ní Kábíyèsí ti ní àwọn máa fẹ́ Láídé nítorí pé kò sí big deal táwọn bá fẹ́ Láídé, ṣe báwọn ń fẹ́ gbogbo wọn náà ni. Wípé ṣe bí nǹkan tí gbogbo wọn fẹ́ ni pé kán di queen. Wípé so àwọn máa fẹ́ Láídé bá a dẹ̀ ṣe gbọ́ allegedly wọ́n ní Láídé àti Kábíyèsí wọ́n náà ti ń date ara wọn for 8 years. And ṣé ẹ dẹ̀ mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tí Láídé wá sọ ní orí social media nígbà tó sọ̀rọ̀, ó ní òun àti Mariam ọ̀rẹ́ ni àwọn. Ó ní òun ni Mariam tẹ̀lé lọ sí palace Kábíyèsí kó tó di pé ó di ọ̀rẹ́ àbúrò Kábíyèsí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí fẹ́ Kábíyèsí. Wọ́n nígbà tí Láídé gbọ́ ọ̀rọ̀ yìí, ó challenge Mariam. Wọ́n ní Mariam deny. Ìgbà tó máa fi rí ló fi rí pé Mariam ti bẹ̀rẹ̀ sí ṣègbéyàwó láti fẹ́ Kábíyèsí. Ẹ rántí pé ńgbà yẹn ó jáde pẹ̀lú ìbínú tó bẹ̀rẹ̀ sí sọ pé òun mọ̀ pé èèyàn burúkú ni gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn. Ó tiẹ̀ tún jẹ́ ká mọ ọkọ Mariam pé àáfàá ni ọkọ Mariam. So ẹ̀yin aráalé, wọ́n ní Kábíyèsí ti ń gbégbésẹ̀ o àti Ashley. Wọ́n ní wọ́n ti ń palẹ̀ ìgbéyàwó mọ́ láti fa Laide Badmus wá sínú ààfin as olórí. Bí a ṣe gbọ́, wọ́n ní pé ọ̀rọ̀ yìí ó ti scatter gbogbo palace pé kò sí nǹkan tó easy láti sọ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní Mariam dẹ̀ bẹ̀rẹ̀ sí bínú pé kì í ṣe nǹkan tó yẹ kí Kábíyèsí ṣe fún òun nìyẹn. Ṣé ẹ mọ̀ pé Mariam àti Laide ọ̀rẹ́ ni wọ́n? Ọ̀rẹ́ ni wọ́n. So ojú wo ni wọ́n fẹ́ fi máa wora wọn? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Ṣó ti yé yín ẹ̀yin aráalé? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tí Kábíyèsí fẹ́ Láídé, Mariam tán fẹ́ Mariam, Láídé ni wọ́n kọ́kọ́ ń date kó tó di pé ọ̀rọ̀ yẹn dojúrú, kó tó di pé Kábíyèsí lọ fẹ́ Mariam. Ọ̀rọ̀ yìí ó fa ìjà láàrin Kábíyèsí àti Láídé. Ṣó ti yé yín? Kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ tí Láídé bá wọnú palace tó jẹ́ pé òun àti Mariam ti jà lórí Kábíyèsí? Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? So competition wá ń lọ nínú palace. Ashley support Láídé. Mariam support Elizabeth láti lé Queen Naomi lọ. Ẹ rí i pé ilé ayé yìí ó lágbára. Àrójútùú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace right now pẹ̀lú ìjà àti competition láàrin àwọn olórí yìí. So wọ́n ní wọ́n ti ń palẹ̀ ìyàwó mọ́ o. Bá a ṣe sọ allegedly ni o. Nǹkan táwa gbọ́ là ń sọ fún yín o. Wọ́n ní wọ́n ti ń palẹ̀ ìyàwó mọ́. Ẹ̀yin aráalé, nǹkan tá a gbọ́ ta ní ká wá sọ fún yín ni o.
Èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, tẹ fi ń comment, ọwọ́ náà kò ní kàn sàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ lọ subscribe o, so that ẹ máa gbọ́ gist tuntun tó máa jáde. Ẹ lọ subscribe. Tẹ bá ti ń tẹ notification yín, tẹ́ ẹ̀ ń subscribe, ẹ máa rí àwọn new videos mi. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọjọ́ èní kó san yín sówó, kó san yín sọ́mọ, kó san yín sálàáfíà o, ní agbára Ọlọ́run. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń subscribe, ọwọ́ náà kò ní lọ ilẹ̀ láíláí, òkè òkè ló máa lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà nílé, ní agbára Ọlọ́run. Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Thank you so much. I love you. God bless you.